Don't salute. Ẹ tó báyìí. Ojú kọ̀ọ̀kan. Ẹni tó bá ti kàn. Àkọ́kọ́ bẹ́síwájú Alawoekun. Àwọn àìṣe mójútáyé. Àìṣe mójútáyé. A kì í ṣe mójú. A ti béèrè àwọn aláàjì wọn sílé. Àwọn ò sì béèrè wa. A ti pé àbí? Arẹ́rẹ́ o. Tani àkọ́kọ́ don't short salute. Ọ̀ya ẹni àkọ́kọ́. Irọ́ ẹ bẹ́ẹ̀ kọ́. A sọ fún yín ṣé tí wọ́n pẹ́ Yorùbá ni. Àní ẹ lọ ọbẹ̀ yẹn. Ẹ lọ ọdún ẹni àkọ́kọ́ kó lọ ọdún Kábíyèsí. Adéná Yorùbá. Number 3. Number 3. Number 4. Ó kù kan. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ẹyọ kan wá sí. Tó ẹyọ kan yìí gẹ́ni bìlísì mi ní ìní pọ̀ mi tó bá rẹ̀ yìí. Bọ̀bọ̀ ìtì yìí, mo fẹ́ kó yìí sí ńlá ni. Ṣùgbọ́n tí padà yìí, mo fẹ́ kó yìí sí ńlá. Gbogbo yín ẹ kí Kábíyèsí lọ́gbà ẹ̀kan. Ẹ̀yin ọmọ yẹn kú òbí kí ló dé? Kábíyèsí ń kiri. Ọba ń ṣàdúrà fún yín, wọ́n ní kẹ́ ẹ pẹ́ láàfin, wọ́n ní kẹ́ àwọn ó wu àwọn káwọn jọ lò gbà yín pẹ́pẹ́pẹ́, ẹ sì jọ lò pẹ́. Wọ́n mọ rírì tẹ́ ẹ ṣe, wọ́n sì mọ rírì àdúró tì yín. Wọ́n mọ rírì àdúró tì yín. Ẹ ṣeun. Àyẹ̀wò èyí ẹ nílẹ̀ ẹ má dúpọ̀ Kábíyèsí o. Kábíyèsí àdúrà lákọ̀ọ́kọ́ nìyẹn. Alawoekun, I love you very much. Ẹ nílẹ̀ ọkẹ́ ẹ̀ka sí Kábíyèsí ẹ má bínú. Ọkẹ́ ẹ̀ka sí ẹ̀yin olóyè yìí ó yá 1 2 go. Àbá àkọlọ́ba àbá pé ọmọ yìí sì mọ̀ bí ó ń ṣe mí mo sì darúgbó tó yìí. Bẹ́ẹ̀ ààrẹ ọdẹ náà ọmọ yìí. Ẹ ṣeun bàbá ẹgbẹ́ránlẹ̀. Ẹ̀yin olóyè yìí ẹ ti ṣe bẹ́ẹ̀. Gbogbo ọmọ ẹlẹ́dọ́kọ̀. Bàbá sọ́ba lójú ní àdìrò ògúnṣọ́ ẹ̀kú ṣe bá ṣe máa ṣe ni ọmọlẹ́bí ilé ààrẹ ẹ̀yin dà. Gbogbo ọmọlẹ́bí pátá. Gbogbo ọmọ ilé ààrẹ ẹ̀yin dà. Àtẹ̀ntò rọ jíǹsì àtẹ̀lóòrò rẹ̀ ojú àbọ̀bà. Ọba ẹ kí ọmọ yín ẹ kí Kábíyèsí ilé wà wájú. Gbogbo ọmọ ilé ààrẹ pátá wà lẹ́yìn. Ẹ lè máa ṣáájú. Ẹ ṣàpẹ̀ Kábíyèsí ti kí yín. Wọ́n ti ṣàdúrà. Ẹ kí àpẹẹlẹ ẹ̀ka sókè ẹ̀kan sí. Ẹ má bínú sókè ẹ̀kan sí tí bàbá ò fi ṣàdúrà. Ó yá. Gbogbo ọmọ ilé ààrẹ pátá ẹ ṣe pẹ́ ẹ sì ṣe jìnnà o. Ẹ ṣeun. A ní fi ń ṣàwátì nínú ilé ààrẹ. Ẹ ṣeun. Ẹ̀yin lẹ́sìn fún mi lówó lọ́dún bọ̀. Adúpẹ́. Ọ̀kadì ìyá yìí. Ìyá yìí máa ṣẹ̀mí lọ́wọ́ lóòótọ́. Yes, nígbà tí ètò rẹ̀ tẹ̀síwájú, Kábíyèsí Alawoekun. Ó kù gbogbo ọmọ ìlú pátá.
gbogbo ọmọ ìlú Òfìkì pátápátá láì dẹ́nìkan sí àtọkùnrin àtobìnrin àtàwọn tó wá tajà ẹ má bọ̀ ẹ wọ́n ṣàpẹ̀ wá kí baba lọ́pàá ẹ̀kan náà lẹ́yìn ó ṣe ti gbogbo ọmọ ìlú Òfìkì pátá ọ̀rẹ́ máa bọ̀ sọ́jú kábíyèsí gbogbo ọmọ ìlú rere mo pè ọmọ ìlú rere ni mo pè ẹ máa wò wọ́n Ọlọ́run ṣe kámẹ́rà ń bẹ ọmọ ìlú Òfìkì rere àwọn obìnrin ilé náà ń yarí o ọmọ ìlú náà àwọn obìnrin ilé yarí ṣé obìnrin ilé Òfìkì obìnrin ilé Ààrẹ àti ọmọ ìlú ọ̀rọ̀ obìnrin ilé kábíyèsí ẹ̀ ń tọ́jú obìnrin ìlú yìí ní ọ̀dọ́ yìí àwọn obìnrin ilé Ààrẹ wọ́n rí kàmàdù rí. Gbogbo ọmọ ìlú Òfìkì àtàwọn obìnrin ilé pátá ẹ máa bọ̀ ẹ wá kí kábíyèsí lọ́pọ̀ ìfọ̀ wọ́n tún bò. Kábíyèsí ọba gbẹ̀ngà àdìgún wọ́n kí yé o aláìlúwà ọ̀rí ọ̀rọ̀ obìnrin ilé wọ́n kí ọkọ àdìgún ẹ̀dú lẹ́nu ẹ̀ ó ti jẹ́ wọ́n ti yó bá ká. Ẹ ṣeun Ọlọ́run mú ọmọ yẹn ìbílẹ̀ gbogbo èèyàn mọ̀ ní pátá lẹ́yìn bàbá yìí ní dáadáa pẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀ lókèlókè.